أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله تعالى سرمدا للذي أسس مركز الهدى آدم المريوم شيكا كاملا هبة من ربنا رب العلا الله تعالى سرمدا للذي أسس مركز الهدى آدم المريوم شيكا كاملا هبة من ربنا رب العلا يا الله تعالى سرمدا للذي أسس مركز الهدى آدم المريوم شيكا كاملا هبة من ربنا رب العلا رضي الله تعالى سرمدا للذي أسس مركز الهدى آدم المريوم شيكا كاملا هبة من ربنا رب العلا mo kí Ọlọ́run mo kí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. mo kí kalẹ̀ àwọn àgbàlagbà mo kí bàbá wa àgbà kí wọ́n yanjú ní kalẹ̀ Ọlọ́run kí ó má ṣàjárí bàbá wa àgbà kí ó yanjú pẹ́ bàbá tó já sí pé iṣẹ́ ìyè náà lẹ́wáyé yín wá ṣe سلام تحيات زالمدا gbogbo èèyàn kan ni wọ́n máa lo tẹ̀híyà fún àmọ́ bí àwọn lárúbá tó máa ti ń lo tẹ̀híyà fún yẹn ajá sí pé ń tọ̀hún iṣẹ́ ìyè náà ló ṣe. سلام تحيات زالمدا mo kí bàbá wa àgbà kí ó yanjú ní kalẹ̀ Ọlọ́run má ṣàjárí bàbá pẹ́. لموت الكنوز وآذندا limu tilikunu nza wa adha nade bàbá wa àgbà ọlọ́kìn tí wọ́n ń jẹ́ ọmọ fún yín kándù kan ni wọ́n tó já sí pé kándù tó tóbi ni ibi tí mo wá ń lọ lónìí òun náà ni wípé bàbá wa ọlọ́kìn wọ́n tóbi bàbá wa ń sẹlibrétì ọmọ tí wọ́n bí tó já sí pé ọmọ tí wọ́n bí yẹn náà òun náà tóbi kì í ṣe gbogbo ẹni tó tóbi náà ní máa bí ọmọ tó tóbi láyé àpèjúwe tá a fi mọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onílọ́jíìkì wọ́n ń pe kinní kan ní reasoning ní under logic èyí ò ní ń já sí wípé ìmọ̀mántì kìíní lọ́dọ̀ àwọn oníkéw reasoning yẹn wá pín sí méjì inductive reasoning ó wà deductive reasoning èyí ò náà wà tá bá ní inductive reasoning èyí ò ní ń já sí wípé láti ibi káàsù àmọ́ gbé káàsù lọ síbi àmù nígbà tá a ti ráǹfààní ń bẹ̀ deductive láti ibi àwámù àmọ́ lọ síbi káàsù ìdí tá a fi wọ́n kí bàbá ọlọ́kìn náà ni wípé iṣẹ́ tí wọ́n ṣe wọ́n gbé iṣẹ́ láti káàsù wọ́n wá sọ iṣẹ́ yẹn wọ́n sọ di àmù wọ́n sọ di ti gbogbo ayé tí ó mọ kí wọ́n àpèjúwe bẹ́ẹ̀ akíbàmá wa gbà bulbulul kadiriya Damallahu izzahu. akíbàmá wa gbà adùnmọ́ ọlọ́mọṣàjáre yín pẹ́ anabi zakariya àpèjúwe inductive reasoning ni ó ní unalika da'a zakariya rabbahu هنالك دعا زكريا ربه qala rabbi قال رب هب لي من لدنك ذرية طيبة innaka إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. baba gbọ́ ọlọ́kìn baba mo fẹ́ kẹ́ ẹ jókòó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni pé ẹ má dìde báyìí. هنالك دعا زكريا ربه sari baba gbọ́ ọlọ́kìn ìdí tí mo fi máa ń sọ òyìnbó lóde yín ni pé torí pé ẹ dá skul ẹ̀ ká nílé kí ònìkan lẹ bá ní ni
mi ní ma sọ òyìnbó. hunalika da'a Zakariya rabbahu. mo sọ̀rọ̀ gan gbà tẹ́ dìde mo ní wọ́n ń pe kíní kan ní logic ilmul mantik nínú lọ́jíìkì tọ́pìkì kan bẹ́ẹ̀ reasoning ni wọ́n ń pe reasoning ó pín sí méjì àbí ó jù bẹ́ẹ̀ gan lọ àmọ́ kí n lo méjì yẹn inductive reasoning ni wà deductive náà dé wà inductive yóò máa ṣiṣẹ́ bottom up approach bàbá àgbọ̀lọ́kìn yóò máa ṣiṣẹ́ bottom up approach káwọn èèyàn bá lè mọ̀ kí gbogbo àwọn àfáà tẹ̀ ń bá ṣe mọ́ kí kàn ṣe local àfáà nìkan international àfáà ní gbogbo àfáà tá a wà ń bí. hunalika da'a Zakariya rabbahu. bàbá àgbọ̀lọ́kìn ẹ wọjọ́ tí ànábì Zakariya tó ṣàdúrà pé hunalika da'a Zakariya rabbahu. qala. ànábì Zakariya ń sunkún ọmọ gbogbo àwọn àfáà tó bá fẹ́ bímọ rẹ̀ èèyàn máa ń bẹ lọ́hùn rú ọmọ tí èèyàn bá fẹ́ bí ni o. qala rabbi habli min ladunka zurriyatan tayyibatan. bó o bá ti tóbi ntòkù tó máa bèrè lọ́dọ̀ Ọlọ́run mọ́kàn sunrun ṣá wọn kì í sunrun ọmọ ṣá o ìjókòó tá a jòkó yìí lónìí bàbá àgbà ọlọ́kìn ṣàmì pé ìjókòó ọmọ la jòkó ìbá ṣe pé àwọn ọmọ tá a bí wọ́n ṣe ń tí ò tẹ́ wa lọ́rùn ní sẹ́mi pé àní lè jòkó báyìí. habli. àmọ́ anabi Zakariya khaasu ni ó bẹ láwọn ọmọ àrídùnnú pé rọ́bì abuli zurriyatan tayyibatan ike Ọlọ́run fún mi lọ́mọ rẹ̀ bàbá àgbà ọlọ́kìn ọjọ́ tẹ́ ẹ fẹ́ máa sunrun àwọn ọmọ yín ẹ sún dáadáa ni o àfáà tó já sí pé ìgbà tí wọn náà fẹ́ sunrun àwọn ọmọ rẹ̀ ọlọ́npo kẹ́míkà pọ̀ ló fi sunrun àwọn ọmọ tó o bí sáyé wàá rí pé àwọn ọmọ yẹn náà iṣẹ́ tí wọ́n máa ṣe wọ́n máa ṣiṣẹ́ kẹ́míkà ni o lọ bèrè lọ́dọ̀ àwọn tí wọ́n já sí pé wọ́n máa ń lo alcohol ó ní iye percentage tí wọ́n máa ń fi alcohol ṣe ìwọ tó o mu máwù tó fi jì máwù ìyàwó rẹ̀ tó wá doyún tó bímọ gbàgbé ẹ̀ ọmọ rẹ̀ yà wèrè o hunalika. da'a Zakariya rabbahu. qala rabbi. qala rabbi habli min ladunka zurriyatan tayyibatan. innaka sami'ud du'a. نادته الملائكة وهو قائم يصلي في المحراب. àwọn afáwọn tá à ń ṣe kó mọ wọn lónìí ọrùn wọn kì í ṣọrun tó lọ fáà lọ too much ọrùn kúìkì ni wọ́n dẹ̀ sọrun kúìkì farabalẹ̀ pàtó sọrun yẹn ní kúìkì tí ò pẹ́ bí a bí 5 minutes àbí 10 minutes bàbá àgbà dìde ohun tí wọ́n ń ṣàlù àlásùn ni ẹ̀yin náà wo bí ayé ti ọmọ yẹn náà ẹ wo bí ní àjò tiẹ̀ náà ṣe kúìkì ọmọ kúìkì òun náà di òun lògo tó já sí pé ògo kúìkì náà ni òun náà tètè arrive subhana rabbika. rabbil izzati amma alimumi ni kwiki ló dàbí. oya kò sí wàhálà bàbá ọlọ́kì ń bọ̀ kwiki a ní kwiki ní ká máa ṣe àpùnlà gẹ́gẹ́ bí ìṣe sí wa gbogbo ẹni tó wá ti sọ̀rọ̀ 10,000 bá a ṣe ń ṣe nìyẹn bàbá àgbà alimumi ni àwọn náà 10,000 naira ẹ má bínú à ń lọ sí.